Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Ẹ̀dọ́ ẹ̀ bọ́ tó kọ́ báyìí ṣe kò wá kí ló dé ṣe kọ́lì sí yìí ò gbọ́n tó ní. Yeah, live and direct bí a ṣe kọjá abàkẹ́tí wọ́n bẹ̀ ní abatápà ní sáìdì ní ká tó dé Ìbàràpá ní àwọn sójà bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa lẹ́yìn pẹ̀lú ọkọ̀ 8 mọ́tò wọn tó máa ń lo hilux wọn ni wọ́n gbé tẹ̀lé wa wọ́n wà ní òkè lókè tí wọ́n dẹ̀ dé sọ àbọ̀ láti gbẹ̀ta sí wọ́n láti yàrá tá a fi máa wọlé sí ìlú Ìbàràpá torí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá lẹ́yìn kọ́ńplé pé kí ló tí olóyè Sunday Igboho ọmọ Ìgbòho ṣá kò ṣe é gbéra láti lọ ẹ̀pà àwọn tí wọ́n pa ní Ìbàràpá ìlú Ìbàràpá làwọn báyìí ṣùgbọ́n ó ṣe láàánú pé àwọn àmì tún ń try láti disturb wa wọn ò fẹ́ jẹ́ kí everybody lọ gbẹ̀sẹ̀ lára àwọn tí wọ́n wọgbó wọ́n dẹ̀ mọ́nú gbó tí àwọn Fúlàní ẹ̀sìn wà wọ́n kọ̀ wọn wọgbó àwọn tó fẹ́ lọ́wọ́ tún disturb wọn so à ń bẹ̀yẹn ọmọ Yorùbá ń rẹ̀yìn ọmọ Yorùbá ẹ máa bá wa share program kó kárí ó máa jẹ́ èrì fún àwọn federal government pé federal government ló sponsor terrorist ní Nàìjíríà federal government ló sponsor terrorist ní Nàìjíríà wọ́n ti ń trace wa láti gbàtà sí wọlé ní abatápà ó dẹ̀ jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa pé bí a ṣe ń gbìyànjú láti dẹ́kun ìwà àbàjẹ́ ní ìjọba ṣe ń encourage àwọn tí wọ́n hu ìwà àbàjẹ́ yìí. Nigeria Army ló ń sponsor àwọn terrorist tí wọ́n ń dá wa láàmú. ẹ má bínú fún àǹfààní ẹ̀yìn tẹ́ǹbì wálé èkó kí ló ṣẹlẹ̀ ó ṣe wá lànà pé bí a ṣe kọjá ìlú kan tí wọ́n pè ní abatápà kí á tó ó súnmọ́ ìlú yẹn jẹ́ bí ìlú tamakan bí mẹ́ta sí tápà sí gangan ní a rí pé àwọn iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà. Ẹ káàsán, Koiki Media bringing the world closer to your doorsteps. Chief Sunday Igboho is live now in the community of Igangan ní Ibarapa. Chief Sunday Igboho is live now in Igangan. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 7th of June 2021. Jonah.
ṣẹlẹ̀ Igboho live farabalẹ̀ Matthew jẹ́ kí n. Chief Sunday Igboho live. Koiki Media bringing the world closer to your doorstep. Chief Sunday Igboho live now in Igangan. Today being the 7th of June 2021. Bàbá rẹ̀ kó gba fóònù ẹ̀ dání ná. Kí n fún ẹ fóònù ẹ. Gba fóònù ẹ, gba fóònù ẹ. Gba fóònù ẹ kí n lè rọwọ́ mú kíní ìdání. Gbà. Koiki Media bringing the world closer to your doorstep. Chief Sunday Igboho is live now in Igangan. Chief is live now in Igangan. Igangan ibi tí ó ti ṣẹlẹ̀ ní àná tí àwọn Fúlàní tí wọ́n pa àwọn èèyàn. Owó Baba Dami is live here. Gẹ́gẹ́ bí ẹ ti rí pé àwọn ọlọ́kadà, àwọn OPC gbogbo wọn ni wọ́n ti ń tẹ̀lé bàbá. Owó Baba Dami is live here. Koiki Media bringing the world closer to your doorstep. A ti sọ pé a ò ṣe ẹrú mọ́ òmìnira ara wa la fẹ́. Yorùbá nation no going back. Ṣàpọ̀nà Oòduà is live here. Owó Baba Dami. Koiki Media bringing the world closer to your doorstep. 7th of June 2021. Owó Baba Dami. Ẹ máa share broadcast yìí. Koiki Media bringing the world closer to your doorstep. Today is the 7th of June 2021. Owó Baba Dami is live now in Igangan. A ò ṣe ẹrú mọ́ òmìnira ara wa la fẹ́. Yorùbá nation no going back. Ojú àá gbé wà ọjà lẹ́ni ò ní gbé. Wọ́n lè máa pa wá kó máa pa àwọn èèyàn wa ká máa wò báyìí. Dúró. Bámi fa kíní sókè. Àwọn mo ti mú kíní. Mo ti kọ́ mẹ́tọ̀dù wa ṣe máa fi fà á owó lòdì bẹ́ẹ̀ fà bẹ́ẹ̀. Àwọn máa pẹ́ o. No. Màá jókòó normal ni. Ẹ ti rí bí inú àwọn ọmọ ìlú ṣe ń dùn. Wọ́n máa gbéra lójijì ní sẹ́ẹ̀. Ẹ ti báyìí ń jẹ́ wọlé.
yọrí jáde ní kẹ̀kẹ́ pé kíníkẹ́ jókòó yọrí jáde nígbà ẹ̀kọ́ jókòó ni. Ṣọ̀kànmọ́ Oòduà TV mo kí yín káàbọ̀ sórí ìkànnì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàbàbá wà nínú igbó Ìgangan àmọ́ ètò ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tá a rí pé Nigeria Army wọ́n kó mọ́tò wọn mẹ́jọ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kiri pé kò gbọ́ lọ dé ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ́yìn tó fi hàn wá gbangba wípé ìjọba àpapọ̀ ìjọba Muhammadu Buhari ìlú lọ́wọ́ nípa ìpànìyàn tó ń lọ ní ìlú Ìgangan àti nílẹ̀ Káàárọ̀ Oòjíire gbogbo èèyàn ọmọ Yorùbá èèyàn ọmọ Káàárọ̀ Oòjíire ẹ dìde ẹ má sùn o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàló lọ yìí tí àwọn Fúlàní ní ẹ ti bẹ̀rẹ̀ sí ní ìpànìyàn náà. Please subscribe to FaceTv Africa and turn the notification on. FaceTv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.